búrẹ́dì tó gba ayé kan ló jẹ́ kọ́ ọmọ oko ó di bàbá oko ẹ tún lè pè mí ní ìbílẹ̀ master bàbá oko. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa yẹn ní ìkànnì ti Obas TV tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá gbogbo ọgbà tẹ́ ẹ̀ fi gba kankan fi wá ṣe ẹ ṣé gan àmọ́ lórí inú wádùn pé ẹ wà lápá abẹ́ pẹ́ ń wò wá ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé pàkọ́kọ́ náà rè tẹ́ bá ìkànnì pàdé ẹ má gbàgbé ìyẹn láti bá wa subscribe bẹ́ẹ̀ mẹ́pẹ́ kárìn kápọ̀ iye báyìí òun ló fi ń yẹ ẹ ṣé gan àmọ́ lórí lẹ́nìí níbo là ń lọ ibi tá à ń lọ kókó jìn nínú ìrìn kèrèdò mi káàkiri lójú òpó ayélujára ni mo ti bá fọ́nrán ẹ̀ pàdé ìyẹn lójú òpó ti ìkànnì ti Oyinmomo TV lójú òpó ti YouTube mo gbọ́ interview lélẹ̀ tí wọ́n ṣe ìyẹn fún bàbá àgbà ìyẹn bàbá oko JJC ọmọ oko tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá ọmọ oko tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti wá di bàbá oko ń sẹ̀ yìí ìyẹn Shefiu Alao níbi tí wọ́n ti ń bi wọ́n ní àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ nínú belenja tí mo mú wá yìí níbẹ̀ ni wọ́n ti yànnàná bí àwọn ṣe gba orúkọ ìyẹn ọmọ oko tí àwọn ń jẹ́ pé ibo gangan lórúkọ yìí ti ṣàn wá báwo lórúkọ yìí ṣe jẹ́ báwo lórúkọ yìí gan ṣe wá di orúkọ tí àwọn gangan ń lò ìtàn tó rọ̀ mọ́ àtàwọn nǹkan tó gbé dání gbogbo ẹ̀ pátápátá ni wọ́n sọ ìyẹn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí wọ́n ṣàlàyé wọ́n yànnàná pé torí ńgbà láyé àtijọ́ ńgbà tipẹ́tipẹ́ àwọn tó wà lẹ́kọ̀ọ́ tó bá ń wo àwọn tó ń wá láti bí ìlú òkè wọ́n ní bí Èkìtì Oǹdó Ìbàdàn káàkiri bẹ́ẹ̀ wọ́n máa ń fojú ọmọ oko ìyẹn gbogbo wọn máa ń gbà pé àwọn tí àwọn wà lẹ́kọ̀ọ́ nìkan ni àwọn wà civilized ìyẹn ní ayé ìgbà yẹn wọ́n ní eré ìje orin kan ló wá pa àwọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin pọ̀ ìyẹn nílùú Èkó ń gbà yẹn tí àwọn débẹ̀ wọ́n ní kódà ìkan lára àwọn olórin tí àwọn jọ jẹ́ sàwáwù ń gbà náà ẹ ló pọ̀ wọ́n pé ló sọ pé kí ni olórin ọmọ oko yìí tí ó fẹ́ kọ pé kí ni ọmọ oko yìí fẹ́ kọ lórin tí àwọn tó wà lẹ́kọ̀ọ́ nílé kọ lórin ọmọ oko ṣá ẹ ti understand bí pé kán fojú ọ̀ndà rí ètè èèyàn wọ́n lọ́lọ́run dẹ̀ gbà fáwọn ìpẹ́ lọ́jọ́ yẹn àwọn ṣeré àṣẹ torí tàwọn gan làwọn èrò ṣe wá pé bẹ́ẹ̀ làwọn ti mọ̀ pé orúkọ àwọn ti ń kàn ìyẹn káàkiri ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù interview yìí ẹ jẹ́ kí n sáré mú belenja ń bẹ̀ nítorí pé kékeré báyìí ó tó fún yàn nínú nǹkan oníǹkan ẹ jẹ́ mú wá ìyẹn níbi tán ti sọ̀rọ̀ bí àwọn ṣe gba orúkọ ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì màá mú wá ìyẹn bí àwọn ṣe bẹ̀rẹ̀ eré bí orin ṣe diṣẹ́ tí àwọn ń ṣe ìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó wà ń bẹ̀ bí ìyá àwọn ṣe gbárùkù ti àwọn ìyẹn nídìí iṣẹ́ yìí tí àwọn fi mókè ìyẹn níbẹ̀ ẹ jẹ́ kí n sílẹ̀ kí ẹ̀yin náà gbọ́ òun rèé ẹ jẹ́ ká jọ wò. nígbà tá a wá ṣeré kan lẹ́kọ̀ọ́ ní ó ti pẹ́ báyìí àwọn onífújì ẹgbẹ́ mi àwọn náà sọ mí di ọmọ oko nítorí ìjọ yẹn wọ́n fi bú mi ní pé àwọn onífújì ẹgbẹ́ mi àwọn ará ní kí lọ́mọ oko ìfẹ́ kọ. kí ló fẹ́ kọ́ bí. àmọ́ lọ́dún yẹn lọ́hùn èmi ò mọ̀ pé orúkọ tèmi náà ti káàkiri bó ti wípé èmi lé àwọn èèyàn tó pọ̀ jù ń bẹ̀ wá wò aṣákùnrin pé gbogbo wọn ń kọrin àwọn èèyàn ò dìde nínú àwa bíi 9 tá a fẹ́ kọrin jọ yẹn number 6 náà fi mí sí nínú National Theatre lọ́dún yẹn lọ́hùn nítorí orílẹ̀ ní gbogbo wa ti wá ṣiṣẹ́ yẹn jọ yẹn so number 6 náà fi mí sí mo kàn rí pé mo ṣe ń kọrin ní gbogbo àwọn èèyàn ń dùn nígbà tó ń gbọ́ Yorùbá tó ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó dáa inú wọn dùn mo ṣe kọrin tán orin náà pọ̀ kò ju bí ká ní 30 minutes 40 minutes lọ mo kọ sí mo bọ́ tàbá everybody rọ́ síta ní òde bá tán. bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ti mọ̀ pé bẹ́ẹ̀ lèmi náà ti fura pé orí èmi náà ti wà ń bẹ̀. ó ti yé yín àgbọ̀yẹ́sà àtàwá délé padà ni mo wá lọ ṣe rékọ́ọ̀dù JJC ọmọ oko ni mo wá sọ̀rọ̀ àmì lọ́mọ oko yẹn gangan. àwọn àbọ̀dá mi kan náà wá máa ń ní Shefiu ó yá wá máa kọrin àwọn àlọ́ gbé sákàrà a máa kọrin Yusuf a máa kọ mọ́ ti Àyìnlá Ọmọwúrà tá bá ti ń kọ síkírù ẹbí tó bá ti ń forúkọ wọn sí a máa fi Shefiu Alao sí wọn dẹ̀ máa ná wọ́n kọ́bọ̀ náírà ẹ̀ léwa lórí tá bá pa 10 náírà báyìí àti pawó owó ńlá dé èmi àtàwọn ọ̀rẹ́ mi ládùúgbò láti bẹ̀ lọ lóde ọdún kan náà bá ní àwọn máa gbà irinṣẹ́ fún táwọn olùyẹn wà ní àdúgbò wa bó ṣe lọ lẹ kíní mọ́ bẹ́ẹ̀ nìyẹn pé Shefiu Alao ìjọ ilé ìyá ó máa play bẹ́ẹ̀ lálẹ́ òbérò ṣe yá pa nìyẹn ìjọ yẹn wàhálà ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ ìjọgbọ̀n ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ yẹn fún kò gbayàn èrò wá pọ̀ títí mi ó fa ìjà everybody ṣàkọrin yẹn mọ́jú mo lọ láti gbà yẹn lọ làwọn ṣẹ̀ṣì pawó orí owó lórí mi láti kínkì ni mo ti ń gbò náírà ọ̀nà owó fún mi jọ yẹn owó tá a tó pa wá tó ju 10 kọ́bọ̀ lọ bó ṣe yá nìyẹn bọ̀dá yẹn kàn ní ó lè má kọrin o
àwọn bàdá mi kan ládùúgbò máa ń fi irinṣẹ́ rẹ́ǹtì wọ́n ṣe pè mí lọ nìyẹn pé nìkan fẹ́ ṣe kù mọ́ àwọn máa kó irinṣẹ́ síbẹ̀ àṣàtúnlò bẹ̀ díẹ̀ bí gbogbo ẹ̀ ṣe di ṣèfì wà láwọn oníyẹn tó wá di pé ẹ mọ̀ nínú ilé tiwa dẹ̀ ní àǹfààní wọ́n ṣe ẹlẹ́hà ní ìyá tó bí mi lọ́mọ. ẹlẹ́hà tó ń lo jàlbábà. wọn ẹlẹ́hà ní gbogbo ẹbí wa wọn ò fi kò sí àyè fún wa láti kọrin wọn ò gbà wá láyè wọn lẹ́ni bá kọrin àwọ̀ náà èmi wá sáko ńlẹ̀ gbà tí èmi sáko ńlẹ̀ gbà tó máa tó bí ọdún méjì ọdún kan tí bíláàdì wa ń wá kiri wọ́n kú ṣẹ̀mọ̀ kí n gbà tí bàbá ti kú òun lálágbára nú ilé ìyá ò lágbára àwa tó dẹ̀ bí dẹ̀ ní ìyá lọ bí 9 so àwọn náà ń wá bọ́n ṣe máa survive bọ́n ṣe máa jẹun èmi náà kọ́ wa ń ta ọkọ̀ ìdíjọ́ kan kọ́ wa bá mi ní pé òkè kí n máa bọ̀ nílé tí bá dé orin náà ló ń fẹ́ kọ́ kí n wá máa kọ́ wípé àwọn èèyàn kan wá bá wọn ní pé mójútọ́mọ ẹ o mójútọ́ wọn náà ti ń gbórúkọ wọ́n ti rí pé mò ń lọ bí ṣùgbọ́n gbogbo ohun tó máa ń gbọ́ yẹn ká ṣeré bí kan jà ká ṣeré bí kan kérò pọ̀ ló máa ń gbà ìyàwó máa ń já lọ mójútọ́mọ ẹ o ọmọ yìí tí bá sọ̀rọ̀ kan lórí tẹlifíṣàn lénìí bí màmá mi ṣe jẹ́ mùsùlùmí tó òun ló mú mi lọ síbi tí mo ti tẹ̀fá. torí ìpìlẹ̀ tiwọn náà nìyẹn mo sì sọ́ọ́ ìpìlẹ̀ wọn ní nínú ilé wọn kò sí tí ó sì bẹ́ẹ̀ wọ́n ṣe ń gbégun nìkan náà ń gbégun náà ń gbòòrò ṣùgbọ́n orò yẹn ni wọ́n fi ṣe kinní nílé ìyá mi nídìílé dádì wa olóòṣà gidi nílé mọ́mi wa olóòṣà gidi ni wọ́n gan-an wọ́n ṣe ń ṣe Ṣàngó lọ́dún Ṣàngó náà máa ṣe gbogbo àná náà máa ń kó lọ bẹ̀ ńgbà táwa lọ́mọdé náà máa ń kó lọ bẹ̀ ìfúndì sí gbogbo olóòṣà wọn ni mo bá wọn ṣe ní ilé ìyá mi. ẹ bá wọn tún ṣe. yes bí ẹ bá nílẹ̀ àkáyè á mọ̀ pé ọ̀rọ̀ kan ṣùgbọ́n tó bá ń pọ̀ jù ó máa súnyàn mo ti ń bá gbọ́ tẹnu yín dẹ̀ ẹ jẹ́ ń tún gbọ́ ti. ká ṣe bí ká ṣe lọ́hùn. ẹnu ilé díẹ̀ ọlọ́run ọba tó dá wa ó mọ bó ṣe dá wa ẹni bá ní kò sọ ọlọ́run ló jẹ̀bi ọlọ́run wà because gbogbo àwọn kìíní yìí táwọn wo yìí àwa wà nú ẹ̀ mo wà nú mùsùlùmí gidi gbogbo àwọn ìbílẹ̀ mo wà nú ẹ̀ gidi kò dẹ̀ sẹ́ni tó pààrọ̀ wa pé kò sọ ọlọ́run fún wa rí. kìrìsìtẹ́nì nǹkan ṣe díẹ̀ mbẹ́. bàbá mo ní àwọn kìrìsìtẹ́nì tó dá sẹ̀lẹ̀ kérúbù wọ́n súnmọ́ yín dáadáa lẹ́yìn náà wọnú ẹjọ́ wọnú ara yín. wọ́n dúró dáadáa tá a wọnú ara wọn. tó jẹ́ kí báyìí jókòó yìí tó bá ṣe lórúkọ Jésù fún mi báyìí ni kò ṣe bẹ́ẹ̀ ni. ṣé rí gbogbo nǹkan yẹn ìlànà ni ìtóníkàlùkù bá mú bẹ̀rẹ̀ Ọlọ́run ṣe. tí a bá ti ń gbé fálulẹ̀ táǹpẹ́ adífá fún Ọlọ́run ti mọ̀ pé ran Áfíríkà ló ń pè wọ́n yẹn. tá a bá ṣe sẹ́lú ẹ̀ lábẹ́kẹ́rù ẹ̀ láwọn ṣe ó ti mọ̀ pé ran Lárúbáwá ló ń pè wọ́n yẹn. wọ́n lọ mọ̀ tá bá dẹ̀ dá ti Bíbélì bẹ̀rẹ̀ Jésù Kristi Olúwa wa ó ti mọ̀ pé Jerusalem làwọn lọ ẹ̀ gbogbo àdẹ̀ lọ́lọ́run dá lóhùn ní kọ̀ọ̀kan. ẹ̀sìn ò fàjà. ẹ má ẹ̀ka múra wa ń gọ bàbá. òun náà lẹ ti gbọ́ yẹn tẹ́yìn náà bá ṣàkíyèsí dáadáa rí i pé ọ̀rọ̀ àgbà òun ló tẹnu bàbá bọ́ ẹ ṣáà ti bẹ́ gbogbo wọn ṣe ṣàlàyé gbogbo ẹ̀ bọ́ ṣe fọ́ palẹ̀ tútú ìyẹn títí dórí ẹ̀sìn tí àwọn mú táwọn yàn láàyò ewé kò sẹ́sìn táwọn kì í ṣe egbò nítorí pé àwọn nígbàgbọ́ pé ọkàn báyìí ni Ọlọ́run àti pé ọ̀nà tó gbà fi pọ̀ sóhun kálukú ló ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ àti ìdúró tí ìgbárùkù tí òbí ìyẹn lórí ọmọ ìyẹn gángan ni mo rí gbámúdé kó ó ṣe pàtàkì ó dáa kí òbí ní ìgbárùkù tó dáa ìyẹn ti ọmọ ẹ̀ nídìí iṣẹ́ tí ọmọ bá yàn láàyò a máa ràn ọmọ lọ́wọ́ láti tètè mókè a máa ràn ọmọ lọ́wọ́ láti tètè mókè torí wọ́n yànnà náà ìyẹn náà nínú fọ́nrán yẹn ẹ jẹ́ ká pàdé láìpẹ́ láìjìnà nígbà táwọn máa mú fọ́nrán mi wá ìyẹn fún yín tó bá yẹ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́yìn bá ìkànnì ìpàdé ẹ má gbàgbé láti bá wa subscribe ìyẹn sí ìkànnì ti Obas TV ká pàdé láyọ̀ ká tó ra ní rè látàgbà bí nǹkan mo sọ pé ó dàbọ̀.